ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú bọ́ bẹ́ẹ̀. Mi ò ní ronú, mi ò ní banújẹ́ nígbà kankan. Mo ti bọ́ Ọlọ́run sílẹ̀, ó dẹ̀ gbàkóso. Mo ṣílẹ̀kùn ayé mi sílẹ̀ k'Ọlọ́run wọbẹ̀ lọ. Kó wọnú ayé mi, kó dẹ̀ bá mi ṣe ayọ̀. Ayọ̀ ti dé. Mo ṣílẹ̀kùnlẹ̀, ayọ̀ wọlé wá. Ire ńlá, ire ti dé. Mo ṣílẹ̀kùnlẹ̀, ire wọlé wá. Ìbùkún ti dé. Mo ṣílẹ̀kùnlẹ̀, ìbùkún wọlé wá. Oríire ti dé. Mo ṣílẹ̀kùnlẹ̀, oríire wọlé wá. Arúgbó. Bọ̀sán. Àjọ gbọ́bá wo kò yí ya. Bọ̀bọ̀ yìí rèé. Ẹ mú picture. Ẹ mú fòní wá. Náà yín. Ní o gbúdọ̀ ṣe mú òun rèé. Ẹ confirm ẹ. Okay, look at. Confirm. Nah, I know wetin I dey talk. Ẹ pẹ̀lẹ́ o, ẹ rọra o. Máa pè padà jọ. Ẹ má bínú torí Ọlọ́run. Kọ́ọ̀ tí mò ń make yẹn ni kò lè jẹ́ kí n tètè kí iṣẹ́ wa pa o. Ẹ kú iṣẹ́ o. Kálẹ̀ ń bèrè o. Yoshibi ni mo wá wà. Yoshibi ló ń bèrè. Ẹ ń wà. Fine. Ẹ pẹ̀lẹ́. Yes sir. Very handsome man. Kí ló ṣẹlẹ̀? Ẹ torí sọ́wọ́ ni. Ṣé mo mi tẹ́lẹ̀ nílé ṣe bẹ́ẹ̀ ń tẹ̀lé lọ́wọ́? Ṣé skin yín náà ni? Bí mo ṣe rí rèé. Iṣan ọwọ́ yín ló yí. Bá ṣe máa ń rí fámìlì wa nìyẹn. Bẹ́ẹ̀ ṣe máa ń kí ní fámìlì yín rè. Bẹ́ẹ̀ni sá. Látòrí dé sàlẹ̀. Dé gbogbo ara. Dé gbogbo ara. Ẹ kí kanlẹ̀. Bá ṣe rí Ẹ kí délẹ̀. Ẹ pẹ̀lẹ́ wọn làwọn kí débẹ̀. Yoshibi náà dẹ̀ wá wá. Ẹ pẹ̀lẹ́. Ṣé kò sí sá? No, you're very handsome man. Very handsome man. Let me take your picture. Do you mind? Ṣé design yẹn lẹ láìka mi? No problem. Ẹ láìkẹ́. Olóyìn náà mi bẹ́ yà yín. Ẹ̀yà. Ẹ̀yà. Okay, ẹ kì í dúró dáadáa. Ẹ̀yin náà kò sí àlàbí ní ìdá tí wàá sí you. Okay. No, design yẹn gbọ́dọ̀ fẹ́ mú. Gbogbo ẹ̀ ni mò ń yà pọ̀. Ẹ kú ṣe fídíò. Ẹ pẹ̀lẹ́. Bí mo ṣe wà nínú mọ́tò yẹn ni mo ti ń wò yín lọ́ọ̀kan. N kò rí pé ẹ̀ ń ṣeré ọmọdé, ẹ̀ ń gbági mọ́lù, ẹ̀ ń gbálù mọ́gi. No, eré ọmọdé kọ́. Ohun tó ń mọ̀ wá mọ̀ ni iṣẹ́ tí mò ń ṣe gangan ni iṣẹ́ tí mò ń fi stand. Ṣé tẹ̀ ń ṣeré? Tí mò ń fi stand. Alágbe ni. Rárá o. Yẹ̀yẹ́ kí ni rárá o? Kí ni iṣẹ́ wa? Ohun tí mò ń ṣe gangan ni alágbe ni mí. Ìgbésẹ̀ tó bá ti fún yín lówó ẹ̀ tí lè jẹ́. A lè jẹun! Iṣẹ́ kà ṣe yẹ alágbe ni wa. Àbá lùlù kiri. Àbá àrọ̀ ọmọ kékeré tó ń bọ̀ láti skul. Àwọn ọmọ tó ń bọ̀ láti skul máa ń lùlù fún wọn. Àwọn títí a máa ń lùlù fún wọn. Ṣé ní lẹ́bù tẹ wà yìí? Lẹ́bù tẹ wà yìí bẹ́ẹ̀ ṣe wà lágbolé yìí. Àbí sábẹ́lé náà ni bẹ́ẹ̀ ṣe ń lùlù pápápápá. Àwọn owó oúnjẹ, owó bisikíìtì ni mo máa rí. Ṣé get? But mo fẹ́ kẹ́ upgrade láti level yìí kẹ́ lọ sókè tẹ́ bá tẹ́ lè tún jáde síta tọ́wọ́n èèyàn tún mọ̀ yín tẹ́ ṣeré yẹn tó pọ̀ tó fẹjú ẹ̀ máa rówó gidi bọ́ owó tẹ̀ rí bí báyìí owó oúnjẹ owó bàtà tẹ́ máa fi máa. ẹ lọ rúbí sí ẹjọ́. Ẹ fún mi nọ́mbà yín. Ṣé fún design tó wọ̀ yín náà? Ẹ ti dorí fóònù kodo. Ẹ dorí fóònù kodo. Kò dọrú tí bẹ́ẹ̀ ni. Ẹ fún mi. Ẹ ti tẹ ìbẹ̀rẹ̀ lẹ́tẹ̀ àbí ẹ sáré tẹ make believe láti. Nọ́mbà tẹ́lẹ̀ rí ẹ̀gbẹ́ fún yín. No, titi yín lèmi ní. Ṣé ti yín rè WhatsApp line yín náà mo nìyẹn ó dẹ. Ṣé wọ́n pọ̀?
mi ti pẹ́ báwo lẹ́bi tí. Ọ̀gá aṣọ yìí dùn. Ọlọ́run ó ti ẹ̀rí ọ̀nà láì àwọn brothers wa ní ilé. They wá máa wo wọ́n dẹ̀ wá nice o. Torí bí mo ṣe dé wọ́n ti take picture pẹ̀lú mi wọ́n ti bá mi ṣeré. Kí ló ṣẹlẹ̀? Báwo lè jẹ́ sí mi? Báwo lè jẹ́ sí mi? I'm your brother. Báwo mo lè jẹ́ sí yín? Junior brother. Brother náà ṣáyìn. Brother wa. Ó tán. Kí ló wá sọ tó bad? Brother náà ni. Gbàjàndíngbàgbà ẹ máa jìyà àjẹkùn. Kẹlẹ́jì gẹ́lẹ́gẹ́gẹ́ ẹ máa jẹ́ lára àjẹkùn. Lónìí ni kò ní dọ̀la ẹ máa jìyà àjẹkùn. Bí wọ́n ṣe wọlé lọ ẹ máa jìyà àjẹkùn. Lónìí ni kò ní dọ̀la ẹ máa jìyà àjẹkùn. Kí là ń kọ tẹ́lẹ̀ orin Jésù ni ààbò orin ayé. Orin ayọ̀ ni. Ayọ̀ ayọ̀ tún. Tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Máa fọ́ bí àṣà bọ́lẹ̀. Bọ́lẹ̀ ayé bọ́lẹ̀. Ẹ̀wọ̀n ba ẹkùn ẹ̀ ṣe bóyá wà yìí ojú ẹ̀ gbogbo ló yẹ kẹ́lẹ́ ká fọ́ ló yẹ ká fọ́ ojú ẹ̀ tá bá ti fọ́ ojú ìyá ẹ̀ òdì láyé máa lọ síbi tó ń lọ yẹn ojú ẹ̀ gbogbo ni ká fọ́ ẹ̀ ọmọ bá. ṣe bẹ́ẹ̀ náà àlàyé ojú yẹn ti ń lọ fáà náà tàbá bójú bọ̀bọ̀ ìjẹ́ kò ní mọ nǹkan tó ń ṣe kò ní rí nǹkan tó ń ṣe náà ẹsẹ̀ yẹn ni èmi ní ká fọ́ ẹsẹ̀ ìdànù ni kò ní lè gbé mọ́tò débi tó ń lọ mọ́ ẹ ká fọ́ ẹsẹ̀ ìdànù. Ẹ pẹ̀lẹ́. Ní ọmọkùnrin yìí lẹ dánwò eléyìí wò ládùúgbò yìí ẹ pẹ̀lẹ́ àtà ni mo fẹ́ pè báyìí. Bíbá ìgógó ni bíbá ìnílé ẹ̀yìn bí ni. Officer, let's go. Ẹgbàlẹ́gbà mo kú ọ̀gá bẹ̀rẹ̀ àyà dọ́kítẹ̀. ọ̀gá bẹ̀rẹ̀ tuntun olùwẹ̀sì. ìbẹ̀lẹ́jọ́ o tó bá díje ní ìsìn tí n bá fọ etí ẹ̀ yà stand up. ọ̀gá tuntun olùwẹ̀sì. Stand up. Officer ẹ̀lẹ́kàdọ̀ tuntun olùwẹ̀sì. Kí ló ṣẹlẹ̀ ta ló wá gbé? Yàrá ló wá gbé. Kí ló ṣẹlẹ̀? Àbúrò Saamu. Kí ló dé? Mr. Sam, please stay out of this. Tí o bá ní nǹkan tó ṣe àníwá arrest ẹ o. Ẹ ní sórí burúkú ìbànújẹ́ òdìdé. Ẹ wo kò ní bàjẹ́ fún yín o. Kí ló dé báyìí torí ọlọ́run tí mi ò bá wá rí sàṣìkò kọ́? Ẹ̀kọ́ dèdè wá wọnú ilé ẹ̀wá áńkọ̀fù ẹ̀wá àrẹ́sì di ara mi. Àbórí yín burú ni. Yoshibi èmi. Àbọ̀ àbá ẹ̀wá dídí àrẹ́sì ọmọ nínú ilé mi. Kí ni tí mo gbélé yìí? Kí ló ṣe? Bro Sam, tẹ bá fẹ́ mọ tó ṣe ẹ wá bọ̀ wá station wa. Ó yá move. Ẹ má ṣe báyìí ẹ nìṣó station yìí ẹ nìṣó. Ẹ̀dẹ̀ ní kọ́ ní ṣòro station ẹ̀ mọ́rú nǹkan tó ṣe ẹ mọ̀ bóyá ọmọ tó yẹ pé adigunjalè burúkú ni. Tó bá rẹ̀ yín méjèèjì papọ̀ wọ́n á sọ pé méjì jọ jalè ni wọ́n á jọ kó yín wọ́n jọ tì í pọ̀ sí station ẹ wo mi ò fẹ́ wà láò. Yoshibi sọ pé èèyàn burúkú ni ẹ. Sọ́ni pọ̀ ní woman feeling. Sọ́ni pọ̀ ní ẹ ti dàrú.
ọkọ ẹ wèrè tẹjọ ń fẹ́ra yín káàkiri òun ló máa jalè. ọkọ wo lẹ gbé fún mi. ó lọkọ mọ ọkọ tó dìjú wà sọ fún mi nínú yàtọ̀ ní fẹ́ra ni. èmi ò mọkọ tẹ gbé fẹ́ mi o. bóyá mo gbọ́kọ fún ẹ bí o gbọ́kọ fún ẹ wà ríran wò ẹjọ́ máa sáré káàkiri gbẹ̀yìn ayé yín ni èmi ni mo sọ bẹ́ẹ̀ wà ríran wò àwọn ọlọ́mọ ìdí ara mi mo fẹ́ lọ gbà. Yoshibi ìwọ ni ò dá o ẹni woman feelings rárá tí ní woman feelings rárá ọjọ́ tí ẹ̀wọ̀n náà pancakes lọ́wọ́ tó wá mú àmọ́ nǹkan tó ṣe tó fi wá. Yoshibi mi bọ́dá sọ. tẹ̀lé bọ́dá Saamu tẹ̀lé wọn. oṣù bá tán mo fẹ́ gbowó mi Saamu fún wọn lówó oṣù máa parí mo fẹ́ gbowó mi Saamu Alajo. èmi ni mo arrange àwọn guys tó lọ́nà máa yẹn torí mi ò fẹ́ kó wá sílé wa mọ́ ni. ṣe rí Yoshibi èèyàn tó wù mí lọ́kàn tí mo fẹ́ fẹ́ kò jẹ́ kí n fẹ́ ó ní ìwọ ò ní interest mọ́ nínú ẹni yẹn ó jẹ́ tún block èmi tí mo ní interest òun ni mo ṣe wá wò pé nǹkan tó bá fi lè mẹ́mi tí mi ò lè fẹ́ yàn tí mo nífẹ̀ẹ́ sí anybody náà lè wá òun náà wá sílé mọ́ òun ni mo ṣe sọ pé kó bá mi scare máa yẹn èwo mi ìmọ̀ kó máa kọ́ lẹ́sẹ̀ mi ìrànwọ́ tó gbogbo yẹn. ẹ má dùnú o kí ọ̀rọ̀ yìí lè jọ iye gbogbo wa papọ̀ ẹnìkan wà tí ẹ̀ ń fẹ́ tí Yoshibi náà tún fẹ́ ta lẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn. bébì mi. kò lè dáa fún ẹ ká ní bébì ẹ mo rò kó rí ẹ yí máa gbé látọ̀pù máa fọ́ọ̀mù ẹ lórí. àbórí ẹ̀ ò pè ní Mr. Saamu ṣe ti dé ṣe tún ti bẹ̀rẹ̀. but ẹ má bínú o bọ̀dá Saamu wọ́n ní ẹ̀yin ni ṣé ẹ̀yin àti wọ́n ti jọ sọ̀rọ̀ fífẹ́ rí ni. àjọ lọ́rọ̀ àsọtì nípa fífẹ́ rí èmi àti àsọ̀rọ̀ fífẹ́ rí ojú àlá nìkan ni mo ti rí pé mi àti ẹ̀ tó ń béèrè. tó ń bè mí pé ojú àlá láti bára wa lájọṣepọ̀ rí lójú àlá láti tó ń béèrè. rárá aṣọ ti jábọ́ lára mi orí tẹ rí òwò mi. orí ẹ burú ni ìgbà tá a ṣe ń jábọ́ lára ẹ nínú yàrá mi tójú mi ń wò ẹ ojú mi ń wò mú ẹ lóòótọ́ but ẹ sà kíní mi ò gbéra sà rárá sà kò gbéra ìtumọ̀ ẹ̀ ni wípé kíní mi lòdì sí ìhòhò ẹ kò sí rísì kò sí connection kankan pẹ̀lú kíní abẹ́ mi pẹ̀lú ìhòhò ẹ òun ni ò ṣe mìíràn I don't have interest in you. Sister tá a bá ní fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ìwà tẹ́ wù yẹn ìwà burúkú gbáà ni ẹni tẹ́ ní kí wọ́n lọ nà yẹn tẹ́niyẹn bá wá kú bẹ́ẹ̀ yẹn mọ́ yín lọ́wọ́ ńkọ́. ta ló sọ fún yín pé kò tí ì kú ta ló sọ fún yín pé nǹkan ò ti ṣe ibi tó wà. nǹkan kan ò ṣe sà wọ́n ní fracture bustalegis tó wà níbi àárín ẹsẹ̀ òun nìkan ló yẹ díẹ̀ wọ́n dẹ̀ ti ń tọ́ padà. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ohun tẹ́ lè máa ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ pásítọ̀ yìí àti aṣọ àdúrà tẹ́ wọ̀ ó ní pé kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ kí nǹkan kan má ṣe ní hospital tó wà yẹn if not ẹ wo ohun tá à ń sọ ìkọlá máa sọ o and beside ìyàwó máa yẹn ó ti yarí kò take it easy. náà ni ìyàwó yẹn náà ni wọ́n sọ pé ó ṣàbùrú gan ìyàwó yẹn ló ní pò máa òun ní connection ló máa fojú wọn máa bó. ìtumọ̀ ẹ̀ ni wípé ọ̀rọ̀ yẹn ti beyond ibi tá a wà yìí ó mì pé ó ti kọjá ibi tá a wà yìí ó ti di ọ̀rọ̀ court tó bá wá dé court ní tó bá wọn adájọ́ ló lè ṣe bọ̀ pé ibi tá a wà yìí láti fẹ́ ṣètò ẹ̀ kò sí ìdí tó jọ. fẹ́ fọmọdé ṣẹ̀wọ̀n. ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ torí ọlọ́ ẹ má bínú àwọn náà ti realize àṣìṣe wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣètò amicably bí báyìí ẹ má dùn dé kóòtù wọn ẹ jọ̀ọ́. ẹ sà èmi á ṣagbára mi láti má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó délé ẹjọ́ mo ti ń bẹ̀yìn náà ni mo ṣe wá síbi ara agbára mi tí mo fẹ́ sà náà ni mo bá débi but tí ọ̀rọ̀ ẹ̀ bá yànjú tán mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan fún mi ẹ jọ̀ọ́ mo nídìí attention yín nínú ilé wa to be sincere bí fúnra mi mọ̀ the problem of our community is my house and I'm not the problem of the 10 communities but the problem of my own personal community àwọn wèrè yìí ni which is Yoshibi and wèrè ẹ jọ̀ọ́ ẹ bá mi mọ bẹ́ẹ̀ ṣe máa lé wọn tẹ́rù kan kó gbogbo ẹ̀ kúrò nínú ilé wa ráúráú ẹ rí i pé àlàáfíà bá ẹ ní rí mi station yẹn ọdún kan tí ẹ bá máa padà rí mi ìgbà tẹ́ bá ṣe bẹ́ẹ̀ dé ni ẹ lè rí mi mọ́nù station ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. imagine àti ìbọnú kan ẹ ti ń sọ nǹkan mi just like bí mo ṣe sọ the only solution tí ọ̀rọ̀ yìí ni wípé kí nǹkan kan má ṣe máa yẹn lọ́sibítù tó wà yẹn tí nǹkan bá ṣe solution ti dé nìyẹn ó mì pé ẹ̀wọ̀n nìyẹn ọ́
tíyàwó máa yẹn tó bá lè surrender kó lóun ò ṣẹjọ́ mọ́. tíyàwó máa yẹn bá sọ pé òun ò ṣẹjọ́ mọ́ kéèsì ti close. that's the only way out. bọ̀ pé kó yá ká settle ẹ̀ bíbá yìí foul ni. so that is it. imagine wo take her back. ṣé o ti jẹun ṣáfù ló ń jẹ ṣá ṣáfù ló ń jẹ. láàrin ìgbà tó débi ayé ẹ ti rù ìdí ẹ̀dẹ̀ ti ṣò kẹ́ ẹ̀ má tún lọ dáràn nínú sọ bẹ́ẹ̀ o. Saamu o, Saamu o, Saamu Alajo. wàhálà wọn sílẹ̀ kan bá ohun yín ló máa dá sí. ohun tó lọ́n bá ti dà sí yàn lágbádá àfi kéèyàn máa yan fúnra ẹ̀. kò sí wàhálà. ẹ wo bọ́sàm láàrin èmi àti yín ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín Idiara ó wà òkè fún yín o. kí lẹ rí. ó ṣe mo dúpẹ́ bó ṣe ń gbìyànjú náà. ó wà òkè fún mi fún kíni. Idiara bó ìwà yẹn ó wà òkè fún yín kẹ́mu gẹ́gẹ́ bí ìyàwó reason ni pé ọmọ kékeré ṣì ní ẹ̀jẹ̀ tútù ló ṣì wà lára ẹ̀ ẹ̀yin kedere àgbàlagbà níyìn tó bóun ṣe wà yẹn sìn ó kéré jù ẹ gbọ́dọ̀ gba bí 15 years lọ́wọ́ Idiara so ká wá assume pé ẹ ti wá dàgbà so tẹ́yìn bá wà bí 75 Idiara máa wà bí kí ni 55 so as at that time ara tẹ̀yìn wọn ti dára àgbàlagbà ẹ̀ nílé ṣe a lot of things ẹ̀ nílé fún bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ but Idiara being a small child òun máa lè take care ẹ̀yin dáadáa time yẹn lòun máa jẹ́ bí nurse fẹ́yìn oyè yín bọ̀ tẹ́ bá lọ́n sẹ́ pé ẹ Yoshibi kan àgbàlagbà lẹ́yìn méjì ẹjọ́ máa gbó papọ̀ ni tẹ́ bá lọ́n fẹ́ra yín máa gbó pa ni sa o. ṣé mo ní mò ń wáyàwó lórí burúkú. bó sami máa o máa gbó pa wèrè advice náà nìyẹn ẹjọ́ máa gbó pa ni o máa gbó pa. inú mo kàn ń sẹ pé tí àgbà bá fagbà ẹ máa. lọ́wọ́ owó bóyá bá mi analyse ẹ̀ Idiara máa wá dàbí nurse. bẹ́ẹ̀ náà máa tẹ́kì ẹ̀yìn ọkùnrin máa lè balẹ̀ dáadáa. ó ṣe mo dúpẹ́. bí wọ́n ṣe ń sọ yẹn mò ń follow wọn ní line by line wọ́n lè pick one or two ní nǹkan tí wọ́n sọ yẹn it's making sense. máa fẹ́ kẹ́ ro. ẹni sọ̀rọ̀ ṣé Idiara náà ló ń bá yín sọ eléyìí nínú àhámọ́ tó wà. láíláí no àtọ̀ nínú àhámọ́ ló ti sọ eléyìí. no bó sáà. ẹ jẹ́ àfihànlẹ̀ fún mi náà tó ti yẹ wọ́n ti dá sí mi lọ́rùn bó ṣe wà nínú ibẹ̀ yẹn àfi kí n kọ́kọ́ yọ kúrò nínú ibi tó wà yẹn náà torí olóṣì làwọn ọmọ yìí tọ́wọ́ bá sọ̀rọ̀ wọ́n ní torí tèmi òun ló ṣe rán àwọn kan pé kí wọ́n lọ lu yàn kan pa ló fi ṣe wọn tèmi tó mú mọ́ ni káríkì ṣe bẹ́ẹ̀ ni màá filẹ̀ ń bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìyàwó tẹ̀lé sọ ẹ má ti bà mí sọ̀rọ̀ rádaràdà mọ́ èmi ò ní tẹ́sí o mo ti wọ monopose. ẹ wo madam ẹ fara yín balẹ̀ o ọkọ yín oníṣìnà ni alágbèrè ni èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ̀yin lè trust ẹ ṣé ẹ ti fi wọ obìnrin gidi hàn bẹ́ẹ̀ ṣe ṣe obìnrin gidi nìyí tí ọkọ yín wà lọ́sítítù ẹ lè sáré káàkiri nítorí ẹ ǹjẹ́ yìí mọ nǹkan tó fà tó má bàa fa ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ ọkọ yín fẹ́ nìkan tó ń pè ní Yoshibi wọ́n jọ ń fẹ́ra àwọn gangan bẹ́ẹ̀ ni Yoshibi wọ́n jọ ń fẹ́ra àwọn ni owó tí wọ́n ní àlè yẹn ní Idiara yẹn lẹ́yìn mú sí police station táwọn ọlọ́pàá dìtẹ́ẹ̀nì sọ́dọ̀ tiwọn nítorí obìnrin ìjà tó wà láàrin Yoshibi àti Idiara lórí ọkọ yín òun ló fà á tí àwọn kan lọ fi àtàkì ẹ̀ mo dẹ̀ mọ̀ kó tọ̀ ní tó bàbá yìí sọ. bẹ́ẹ̀ni. tí wọ́n bá wá gbé ẹjọ́ yẹn lọ sí kóòtù tí wọ́n bá wá dá ẹjọ́ fún Idiara wípé kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún méjì ṣé ọdún méjì ò kì í pé ọdún kan àbọ̀ péré ni tó bá wá padà wá tó wá pa àwọn ọmọ yín méjèèjì mọ̀lé kan. Ọlọ́run tí ẹ ní jẹ́. ohun tọkọ yìí fẹ́ fojú yín rí nìyẹn. ohun tẹ́ ẹ máa ṣe rè ẹ lọ sí station ẹ lọ withdraw case ẹ ní wípé ẹ fẹ́ ṣe kéèsì kọ́kọ́ pẹ̀lú Idiara mọ́ ó tán ẹ náà fẹ́ ṣe kéèsì pẹ̀lú Idiara mọ́ ni ó. ẹ ṣe pẹ̀lú gbogbo tẹ̀ ìsọ ẹ̀. ẹ má bínú ẹ kàn sọ fọ́kọ yín pé ṣé ẹjọ́ tóbìnrin bá wà tó máa ṣù ọ̀tún yín báyìí tí ẹ bá wá họ́ọ̀gì ẹ̀ báyìí. kí ni yẹn ọ́gì méjì kìsì kan ló máa tẹ̀lé 100%. kìsì mẹ́ta ìbálòpọ̀ ni. kí ló ṣe láyé mi lọ́kọ mi tó sọ fún mi wípé àwọn obìnrin kan Idiara tá a mú yẹn wọ́n ò ní ọlọ́run àwọn olè kó àtàkì òun lọ. olè. bẹ́ẹ̀ ni. ẹjọ́ ẹ má bínú tẹ́ ẹ bá bí léèrè tó bá tútù sọ ẹ dàgbà dùbọ̀ mórí bẹ́ẹ̀dì hospital irọ́ ló pa
wọ́n jà torí ẹ̀ ní obìnrin méjì jà torí ẹ̀ ní. ṣọmọkùnrin máa kúre báyìí. kò ní kúre bọ̀ kó tó di pé kò ní kúre ẹ̀yin kọ́kọ́ lọ sí station kẹ́ lọ withdraw case tó bá wá sílé wa tó bá wá wò Yoshibi àbò wá wò Idiara ẹ̀ mọ̀ kí ẹ nídìí ìyẹn ṣe báyìí tó bá ṣe báyìí lọ ọkùnrin yẹn ṣe báyìí ìdí rẹ̀ kò ní dá fúyàwó mi lé kò ní dá fún tíyà bẹ́ẹ̀ ni bóyá máa sọ ni a ní kò ní dá fún dìyín kò ní dá fọ́mú yín. bóyá lọmọkùnrin máa kú síbi ọ̀dà. ẹ kọ́kọ́ lọ withdraw case kẹwàá mu torí tọ́mọ yẹn bá kú lọ sẹ́wọ̀n tó bá padà jáde ó lè pọ̀ ọmọ yín nulẹ̀ o ohun tí mo fẹ́ sọ nìyẹn ṣé ẹ ti gbọ́ ohun tí mo sọ. ẹ ṣe mo dúpẹ́. ṣé ẹ ti gbọ́ ohun tí mo sọ. ẹ ṣe ilé tí náà ní dára. ẹ sọ pé Ọlọ́run ẹ ti gbọ́. Ọlọ́run mo ti gbọ́ tí mo tún fẹ́ gbọ́ ọkọ. ẹ ṣe báyìí pé màá lọ gbé gbèsè ẹ tọ́lẹ̀ là kẹlẹ́ máa gbé gbèsè. Bọ́dá Sàámú máa gbé gbèsè ẹgbẹ́lẹ́ gbọ́. ẹgbẹ́lẹ́ gbọ́. jáma lọ ẹ ní sọ ní burúkú o. àmì àtẹ̀yìn náà. o ti ní pọ́rọ̀ tá a sọ yẹn ó mì wọ́n máa fi ìdí ara báyìí sí orí pé brain wà lórí mi tí mi ò bá sọ gbogbo eléyìí tí mo sọ yìí obìnrin yóò ní lọ gbé ìgbésẹ̀ tó bá lẹ̀ ti gbé ìgbésẹ̀ tó bá ti fi ìdí ara ó ti tán nìyẹn ajé ìbá lọ yanjú ìtókùn lé orí ẹ̀ ti pé. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo èmi fẹ́ gbọ́. Mr. Yemi, I hope you feel much better now. Yes, I'm feeling better. Ọkọ jẹ́ pé ibi ẹsẹ̀ ẹnìkan ni ó ṣì kù sí. Okay. Bọ̀dá mi, nǹkan tó bá ṣe yín gangan ni kẹ́ sọ. Ọ̀tọ̀ ni kó tẹ́ sọ fún mi, ọ̀tọ̀ ni kó tẹ́ sọ fún doctor. Sis, wọ́n ṣọmọdé now. Grown up man like this. Wọ́n mọ nǹkan tó ń ṣe wọ́n àti pé gbogbo treatment tá ti fún wọn. Ó yẹ kó tẹ̀ ti feel much better than this. I know what I'm talking about. Madam Erora, calm down. Why is she pariwo? Ní medical environment. Èmi pariwo? No, all sọ fún mi pé mo pariwo. I am talking about family matter that is paining me. Oh, bá mi sọ̀rọ̀ pé mo pariwo. Kúrò bí báyìí mo fẹ́ bá kọ́ mi sọ̀rọ̀. Ìwọ tí ẹ, ìwọ lórí burúkú yẹn máa gbọ́ bí mo ṣe máa gbọ́ ibi tó wà yẹn máa gbọ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀. Madam ẹ ní sùúrù, mo ti sọ fún yín látàárọ̀ pé hospital ẹ wà. Patients were all over everywhere. If I would stop, consider àwọn èèyàn now. Oh, tí rí madam. Ó sì máa wá madam ẹ̀ síwájú. Mi ò ráyè tiẹ̀. Jọjọjọjọjọ, ọkọ mi ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ìwọ, olórí burúkú, máa dá mi lò níbi tó wà yẹn o. Ta ló jẹ́ Yoshibi? Yewa, ní sùúrù. Àbúrò mi ni Yoshibi. Ó tún parọ́. Àbúrò ẹ̀ ni Yoshibi. Okay, no problem. Lọ́jọ́ wedding, níbo ni Yoshibi jókòó sí? Dá mi lóhùn, tó rájọ lọ family meeting. Introduce anybody tó ń jẹ́ Yoshibi sí mi. Ìyẹn number one. Sister, ẹ ní sùúrù. Baby kí n sọ ẹ̀. Ṣé mo ti pè é sọ̀rọ̀? Mi ní sọpá burú ọkọ mi ni ẹ́. Jọ̀ọ́ mi kọ́kọ́ gbé kọ́nà. Thank you. Ọkọ ìyàwó. Ẹlẹ́ẹ̀kejì ṣọ́gbọ́n. Ta ló jẹ́ Idiara? Ta ló jẹ́ ìdí òfò? Ta ló jẹ́ ìdí òṣì? Tó sọ fún mi wípé tó bá ti rí ìdí ẹ̀ bó ṣe tóbi tó yẹ, wàá wá máa ṣépè fún ìpọ̀rí ìdí tèmi nílé. Yewa, take it easy. Idiara tó ń sọ yẹn, kéèsì náà ni mo ti mọ̀. Òun ló ní kí òun lè wá attack mi. Ó tún parọ́! Dókítà, ẹ kúrò bẹ́ẹ̀ yẹn. Bí mo ṣe ń bí kò dá mi lóhùn dáadáa. Madam, calm down. Calm down. Yes, sir. Mr. Saamu, anything tẹ́ bá lè ṣe nínú community yẹn tó máa fi jẹ́ kí peace wà ní community yẹn ní ká ṣe. Okay, sir. Gbogbo tí n bá máa ṣe tí bá máa fi jẹ́ kí peace wà nínú community kí n ṣe àbí. Ẹ ṣe gan sir. Inú ilé mi ni problem tí wà nínú community. Amúdé ready láti ṣe. Ẹ ṣe gan sir. Ẹ ṣe gan DPO. Ẹ ṣe gan sir. Ẹ ṣe gan sir. Ẹ ṣe fún support yín. Ẹ ṣe mo fẹ́ mú mi ni mo sọ sókè ni. Yes sir. Sọ bẹ́ẹ̀. Yes sir. Final ẹgbọ́n ẹ̀. Ọ̀gá ọlọ́pàá DPO gangan tó wà ní training division yìí ó ní mo bá sọ̀rọ̀ yẹn. Kẹ́ ẹ lè mọ̀ pé I have the power. Okay. I have the backing of the police force pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe.
ó nìyẹn ẹ jọ kí wọ́n kúrò nínú ilé yìí káwọn méjèèjì sá kúrò nínú ilé yìí ni mo fẹ́ ó nìyẹn o. bùrọ̀dá Sàámú ẹ jọ̀ọ́ ẹ má bínú take it easy kò ní sí wàhálà tí ó máa ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa a lè rí wípé ohun DPO náà la gbọ́ lóòótọ́ ṣùgbọ́n as a matter of fact bùrọ̀dá Sàámú ẹ̀yin fúnra yín náà ti dàgbà o bẹ́ẹ̀ dẹ̀ ṣe dàgbà ó yẹ kẹ́ ẹ ti ní nǹkan tágbà ní. bí kíni o. ìyàwó ni ó yẹ kẹ́ ẹ ti níyàwó tẹ́ ẹ bá wá rò ó wípé ẹ ò fẹ́ rìn jìnnà irú àwọn tó wà nítòsí tẹ́ ẹ jọ ń gbélé ó yẹ kẹ́ ẹ wá kan fẹ́nu wọn bẹ́ẹ̀ ṣe wà yìí tí gbogbo èèyàn mọ̀ yín gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí ó yẹ kẹ́ ẹ ti jẹ ẹ́ dà tẹ́ ẹ bá wá fẹ́ jẹ ẹ́ dà nínú ìjọ mi ẹ lè jẹ́ nínú ìjọkíjọ ṣé wàá mọ tó fọ́ nì wọn ò wà nífẹ̀ẹ́ fi yín jẹ ẹ́ dà yẹn kí ló fà á téèyàn ò bá níyàwó ńlé wọn ò lè fi sírú ipò àgbà bẹ́ẹ̀. ẹ mo fẹ́ jẹ ẹ́ dà fún. ó dáa. mo fẹ́ jẹ ẹ́ dà fún mo fẹ́ dà sí. tẹ́ bá lè fẹ́ jẹ ẹ́ dà nínú ìjọ ẹ ní àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn ńláńlá ní sàkánì yín irú àwọn èèyàn yìí wọ́n lè fẹ́ ṣe yín lóore tó tóbi ṣùgbọ́n wọ́n máa wò níwò wípé tẹ́ ẹ bá níyàwó ẹ lè má wà responsible enough so àti fẹ́ ìyàwó ó jẹ́ nǹkan tó ṣe iyebíye ẹ ní àwọn obìnrin ní sàkánì yín ẹ mú kánú wọn kẹ́ fẹ́. kí n bá lè tún wọnú ogun kí n lọ sàbà lẹ́yìn ẹ lẹ́yìn àbí kí n lọ sàbà lẹ́yìn ẹ lẹ́yìn àbí. eléyìí tó jókòó ẹ̀yìn lẹ́yìn ni ìyàwó oníyàwó ni ó ti lóyún. 3 months wà lára ẹ oyún oṣù. bọ́dà Sàámú. ó lóyún oṣù mẹ́ta. níbo wo mo fẹ́ róyún náà. ìwọ lóyún. mi ò lóyún jàre bàdà. ó lọ́kọ inú ilé ìkọlù tí wọ́n sọ fún mi tó lóò ti lọ́kọ ọkọ ẹ̀ ló ń gbé lé ara ẹ̀ ó ní lé ara ọkọ òun ló kọ́ olówó ọkọ òun yàtọ̀ sẹ́ni tó ń kílèmù shift tenant bí kan bó ṣe sọ́tọ́ bí fún mi báyìí ó dìde straight ni bó dẹ̀ ṣe dìde báyìí tó ń lọ báyìí ó ní mo rí ní bèbè díẹ̀ lẹ́mí yẹn fi 8 weeks lọ́ fi hàn mí níbi bèbè díẹ̀ báyìí ni mo rí 8 weeks ní bèbè díẹ̀ ìtumọ̀ ni pé ó ti lóyún oṣù méjì sígbà ẹ̀ ń sá tó ṣe mélòó oṣù mẹ́ta 8 weeks ó wà ní bèbè díẹ̀. mi ò lọ kankan síbi kankan ṣebí torí pé fẹ́ fòrò ẹ̀mí mi ni mo ṣe dàbí ọgbọ́n tí mo sọ pé mo léèyàn tí mo fẹ́ kí ló dé gan náà ẹ dẹ̀ fẹ́ pa mí sáyé ẹ jẹ́ kẹ́ni tó fẹ́ mi ẹ jẹ́ kó rí mi fẹ́ ẹ jẹ́ káwọn tó láìkì mi ẹ jẹ́ kó sọ pé ẹni yo àwọn ti gbé sílé bí ìyàwó láti jọjọ́ ẹ kàn já mi dúró ẹ wá sọ mí domi adágún ṣọ́dá bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ibi tẹ́ bá mi dé òní mo wà yìí o ẹ fi adé mi ẹ fi dé mi lórí o bọ́dá Sàámú ẹ fi adé mi dé mi lórí o ẹjọ́ torí Ọlọ́run mi ò fẹ́ wà lá o. ibi tí mò ń sin ẹ lọ́wọ́ ti débẹ̀ ibi tí mò ń bá ẹ lọ́wọ́ ti débẹ̀ tó o bá dẹ̀ débẹ̀ mi ní padà náà lẹ́yìn ẹ ibi tí mo dẹ̀ bẹ́ẹ̀ lọ ni pé kẹ́rù ẹ̀ kò jáde kúrò níbí máa lọ lọ́tọ̀ kí n máa lọ lọ́tọ̀ ohun tí mò ń bá ẹ sọ nìyẹn orí ẹ ò pé ọgbọ́n òṣì tó dá yẹn ó jẹ́ lọ sọ́dọ̀ òótọ́ lọ sọ ọgbọ́n yẹn dòótọ́ o ẹ fẹ́ràn yín gangan ni o that's it ẹ wo ẹsán tẹ́ fẹ́ sọ kí n tó sọ decision mi. ẹ wo bọ̀dà Sàámú ẹ má ti ẹ̀wọ̀ ẹnu gbé anybody ẹ ní ọjọ́ òkùnkùn ẹ mọ̀ kí mo máa sọ fún yín. ẹ take it easy ẹ ti ń gbé gbogbo ẹ̀gbọ́n náà. ó máa gbóná ṣé kí n kú sọ plan mi ni pé ẹjọ́ DPO ti sọ́wọ́n dẹ̀ fẹ́ report mi àwọn ọlọ́pàá ti dúró tí wọ́n ń bọ̀ ń bí láti wá hard fast nírọ̀lẹ́ yìí ó pẹ́ ju ìrọ̀lẹ́ yìí mo dẹ̀ ti wò níwò pé àwọn méjèèjì kan kúrò nínú ilé tàbí kẹ́nì kan kó fi inú ilé sílẹ̀ nínú wọn ẹnìkan kó fi inú ilé sílẹ̀. ẹ wo èmi ò níbi kankan tèmi lọ o tó bá jẹ́ pé ó néèyàn kankan tí mo ṣe ní kẹ́ni yẹn má bínú o. kí ni tó ń ṣẹlẹ̀ báyìí ó dáa èmi ìbá mú wá bí àbá wípé bóyá kí ẹ lọ wá ilé gbà síta àyè wà níwájú ilé àyè wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ lọ gbàbẹ̀ tó bá dẹ̀ jẹ́ self-contained lẹ́fẹ́ gbà kò sí problem kódà tí ò bá sí owó mo lè fún owó lápò ara mi kí n fi ràn yín lọ́wọ́ ìyẹn ò ní wàhálà nù. ó ti dà bẹ́ẹ̀. ṣé ti gbọ́ ó ti dà bẹ́ẹ̀. ọ̀rọ̀ tẹ̀sán yẹn ti dà èmi máa wá ṣe decision mi ń sìn torí ó pẹ́ ju ìrọ̀lẹ́ yìí ni ó dà ó ní decision mi rè ó ní mo ti plan fún yín lẹ̀ ó rè ìkọ́nú ẹ̀ dúró ìkọ́nú ẹ̀ máa lọ dúró máa lọ dúró máa lọ ẹni tó bá mú dúró ó máa dúró nù lé ẹni tó bá mú máa lọ ó máa mú máa lọ ó ń lọ ni ẹ fọwọ́ ara yín ṣe ra yín ni mi ò sí nínú pé kí n sọ pé ìwọ ni kó máa lọ kò so wọ́n gbà ó ní sọ bẹ́ẹ̀ ó lélẹ̀. so òun ni ẹ ti gbọ́ tí wọ́n ti sọ yẹn sista Yoshibi ṣé ẹ fara mọ́ àbá tó wà nílẹ̀ yìí.
ọ̀dà ẹ̀yin ń kọ́ Idiara ṣe é báyẹ̀. ẹjọ́ kọ́ ṣe é báyà Idiara yìí. ó ti dà ó nìyẹn wọ́n fara mọ́ ó rí o ó nìyẹn mo ti pò rí ó ní ó rí kò sí wàhálà ó ní ó rí. Oya. Oya. Ó mú tiẹ̀. Oye, ẹ̀yin náà mú tọ̀rọ̀ yìí. Oye, ẹ̀tù. Kìlẹ̀ mú. Dúró ni mo mú bọ̀dọ̀ sí. Àló mo máa lọ, ṣé dúró lọ mú jẹ́ wò? Ẹ wò, o lè lè, ẹ wo, o ní. Sórí fúnra ẹ. Mo rí. Ẹlẹ́dàá, orí, ẹlẹ́dàá, òní. Ṣé rí fúnra yín? Kí ni wọ́n mú? Máa lọ. Kò sí wàhálà o. Ẹni mú dúró ti dúró, ẹni mú máa lọ. Ọwọ́ ara ẹ ló fi mú tó wù ẹ́, ó nìyẹn o. Bẹ́ẹ̀ ni. Dídé ni jẹ́yìn Olúwa ṣeun. Kí ló ń dùn nù ẹ̀? No, kí nìkan tó ń dùn nù ẹ̀? Ṣé tí bá gbé ọwọ́ mi tí bá gbé gba orí sọ bẹ́ẹ̀, tí bá gbé gbàjú fún ẹ, ọmọ máa ríra wọ̀ ni. Tọ́rọ̀ ń jọ́sìn òun jójóṣì, ẹ̀yin sọ fẹ́ mi, ìgbé ẹgẹ́ mi wá máa mú dúró máa lọ láti yọ ọdún ìbọ̀dà Sàámú, láti yọ ọdún yẹn dá mi dúró, ẹ jẹ́ kí n rọ́kọ fẹ́, ẹ jẹ́ kí n rí kankan ṣe, ẹ kò tèmi mọ́lẹ̀, ẹ wá lọ mú pépà, ẹ ń kọ nǹkan sínú pépà white, ẹ sọ fẹ́ mi pé ẹ dúró máa lọ, ẹ fi máa lọ lé mi, kò sí anybody tó lè lé mi kúrò nílé. Yoshibi. Ẹ sọ̀rọ̀. Yoshibi. Ṣé mi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? Fúnra rẹ̀ olómú máa lọ. Ìmọ̀ DPO ni tó wà lẹ́yìn. Abọ́gbọ́ mi ní fọwọ́ ara mi kàn ẹ́. Wàláì wọ́n á nù ẹ̀ bàjẹ́ tí wàá kẹ́rù ní ibi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Wọ́n á nù ẹ̀ bàjẹ́. Kó o nu yàrá mi ẹjọ́ kó ẹjọ́ jáde. Ṣé ẹ fẹ́ gbọ́? Mi ò lọ anywhere. Ẹ ní sùúrù torí Ọlọ́run. Jọ sọ bẹ́ẹ̀ ẹ wò sọ bẹ́ẹ̀ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín gidigidi ẹ má jẹ́ kí n wojú yín o ẹ jókòó síbi tó fi ń sí ẹjọ́ tó lọ lọ́wọ́ àpè yín sọ̀rọ̀ tó wà lẹ́yìn o máa lọ dúró ẹ wá lé mi lọ. Lé mi. No ẹ wá jáde nu yàrá mi. ẹ jọ dúró máa lọ ẹ wá lé mi lọ. Ẹ má wọ̀ fẹ̀dí sáyé ṣe gbọ́ wèrè kò sí wàhálà kí ni nǹkan tẹ́lẹ̀ tó ṣe yẹn sọ bẹ́ẹ̀ kí lẹ́ni tó ṣe yẹn. Jésù Kristi. Ó sùn. Wọ́n lọ sùn nìyẹn. Ó sùn ní àbí. Ó sùn nìyẹn. Ní agbára Ọlọ́run bí Ọlọ́run ti bẹ tẹ́mi ẹ̀ bẹ tó bá máa jí inú sẹ́ẹ̀lì ló máa jí sí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ tí o bá jí sínú sẹ́ẹ̀lì kẹ́ ẹ̀ pè mí lọ́mọ àlè níwọ̀ wò wà ní ẹ̀yà sọ bẹ́ẹ̀. Jésù Kristi. Má tilẹ̀ tún mi látẹ̀yìn. Yá wá mú dúró ẹ̀ for evidence mú dúró for evidence níṣó tí o bá jí tó o bá jí nínú sẹ́ẹ̀lì kó pè mí lọ́mọ àlè. Dàgbà yóò ṣe olórí burúkú àpòṣìbèrò time waster burúkú láti yọ ọdún yìí wọ́n á fi máa lọ dúró wọ́n fẹ́ fi lé mi ẹ wá lé mi. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́ yọ mi.